Hello, 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 hello. Hey, wonder shall never end. Can you imagine? Wọ́n ní olórí Tọ́pẹ́ o, olórí Tèmítọ́pẹ́ láàfin. Wọ́n ló lọ ṣe wọ́n ló wá yọ̀ fún wọn pé òun bímọ. Wọ́n ló wá ó bímọ o pé òun ti bímọ. Níbo ló ti rọ́mọ? Wọ́n ní surrogate mama tó lọ ṣe. Báwọn yẹn ló bímọ fún un. Ó dẹ̀ wá yọ̀ fún wọn láàfin pé òun fẹ́ gbọ́mọ wálé. Wọ́n ní kábíyèsí ni tó bá try ẹ̀, kò gbọdọ̀ wọnú ààfin wá bá òun. Kò gbọdọ̀ gbé ọmọ yẹn wá sáàfin wá bá òun. Pé kí leléyìí, níbo ló ti rírú eléyìí? Wọ́n ní ọmọ yìí pé kì í wá ṣe kékeré. Wọ́n ní Tọ́pẹ́ sọ pé ṣé ẹ mọ̀ pé ìgbà kan la sọ pé ó sọ fún kábíyèsí pé òun náà fẹ́ ṣe surrogate. Tí kábíyèsí fi sọ pé anybody tí ò bá ti fi inú ẹ̀ gbé oyún ní ààfin kò gbọdọ̀ gbọ́mọ kankan. Pé kò sí anybody tó gbọdọ̀ ṣe surrogate. Wá bá wọn ṣe surrogate anyhow. Pé àfìgbà tí Tọ́pẹ́ dẹ̀ lọ ṣe surrogate, níbo ló dẹ̀ ti wá rí? Ṣé èèyàn ṣe surrogate láìsí àjọmọ ọkọ àti ìyàwó? Kẹ́ máa wo irú àwọn olórí tí kábíyèsí gbé wá sí ààfin ìyàwó. Ìyàwó tó ní wá jẹ owó kábíyèsí pé wọ́n wá fẹ́ inherit nǹkan kábíyèsí, ogún kábíyèsí. Wọ́n ní kẹ́ máa wo Tọ́pẹ́ yìí o, ó fi 3 months bèbí ilẹ̀. Wọ́n ní kábíyèsí ti sọ fún pé 3 months ló fi ilẹ̀ ló sá wá sáàfin. Kí ló dé tí ó ṣáà ti bímọ tó jẹ́ ọmọ 3 months? Kí ló dé tó lè lóyún? Kí ló dé tó lè lóyún ní ààfin? Kí ni nǹkan tó ń kan ẹ lójú? Débi kó fẹ́ sọ pé kó fẹ́ lọ ṣe surrogate. Má ṣe irú ẹ̀ wá bẹ́ẹ̀ mi láàfin o. Wọ́n ló fi apá járe ó ṣe gbogbo ẹ̀ pé àwọn tó ń ṣe kábíyèsí, kí ni kábíyèsí ṣe fún òun náà máa di ọlọ́mọ ní ààfin. Wọ́n ní kábíyèsí ti sọ fún pé anybody tí ò bá ti fi inú ẹ̀ fi ṣoyún kò gbọdọ̀ gbé ọmọkọ́mọ kan wá bá wọn ní ààfin. Wọ́n ní ló bá yarí o. Pé kí má ṣe kékeré ló bá kábíyèsí fà. Àwọn kan tó ti ṣe, kí ni kábíyèsí ṣe fún wọn? Òun ò ní gbà. Òun náà máa dọ́lọ́mọ ní ààfin. Wá dọ́lọ́mọ láìsí ọmọ ọlọ́mọ ló fẹ́ gbé wá sáàfin. Láì ṣe pé bóyá ọkọ ẹ ní ìwà àtọkọ ẹ ní agreement nípa ọmọ tó fẹ́ gbé wá sáàfin. Ibi tó wá fẹ́ ṣe surrogate, wàá mú tọkọ, wàá mú ti aya. Ṣé mi àti ẹ ṣé àjọmọ wa ni? Níbo ló ti rọ́mọ? Therefore, pé kì í ṣe bí. Wọ́n ló ní láò. Òun máa sú kábíyèsí. Òun ò ní gbà o. Òun ò ní ṣe o. Òun fẹ́ sú kábíyèsí sí court. Ẹ rí pé ìkọjá yìí. Ẹ rí pé àwọn olórí wọ̀nyí, èmi ò mọ nǹkan tó ń pe kábíyèsí o. Torí pé kábíyèsí ti bá wọn fi love fi bẹ̀rẹ̀ tó ti ṣe kinní. Wọ́n wá rò pé kábíyèsí ìgbà tó ń jọ ń ṣe girlfriend boyfriend. Wọ́n rò pé bóyá kábíyèsí yẹn ni nígbà yìí. Wọ́n mọ̀ pé omi tuntun ti rú. Omi ti rú, ẹja tuntun ti wọ omi. Ó ti wọnú omi. Mú lọ̀rọ̀ àwọn olórí yìí o. Ẹ ṣáà gbọ́ ńgbà tí olórí Mariam, wọ́n lóun náà lọ ṣe tiẹ̀. Wọ́n gbà nígbàkúgbà. Wọ́n náà gbà ṣe ti mọ̀ pé òun kẹ̀dẹ̀ rèé. Ẹni ẹlẹ́ni. Ìyá tó tún kúkú ti mọ̀ pé òun ti wọ menopause ní tiẹ̀. Tí tòun kì í tiẹ̀ ṣe pé díẹ̀ sí. Òun ti wọ́n ló kì í ṣe owó kékeré ló ná o. Kì í ṣe owó kékeré náà ni Mariam ná láti ṣe surrogate tí wọ́n gbà. Ó tàn tiẹ̀ wá bíbèjì. Wọ́n ní ẹ sọ pé òun ti ń ṣe fún àwọn èèyàn bẹ̀ tóun ò tí ì bíbèjì. Pé bẹ̀ tí eléyìí òun ò ní gbé fún Mariam. Bí ìyẹn ṣe wá gbà ni. Thank God ìyẹn tiẹ̀ sọ pé òun ò fẹ́ mọ baby mama ẹ̀. Baby mama ẹ̀ tó bá ṣe surrogate pé òun ò fẹ́ mọ̀. Àwọn méjèèjì kan máa mọ̀ ara wọn torí káṣírí má bàa tú. Thank God ìyẹn ò mọ ẹni tó bímọ ló ṣe tó bíbèjì fún. Ìyẹn Mariam náà mọ. Òun náà mọ ẹni tí Mariam jẹ́. So wọ́n náà gbà ṣá. Wọ́n gbà yẹn ká má tiẹ̀ kí tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni mo lọ mú kan fi ọ̀rọ̀ wọ́rọ̀.
torí pé Mariam ti ṣe, wọ́n láwọn kan náà ti ṣe. Èmi ò kábíyèsí ní anybody tí ó bá ti gbé oyún ẹ̀ nínú ààfin tóun rí pé ìyẹn kò lè gbọ́mọ irú ọmọ bẹ́ẹ̀ wá sí ààfin. Láì fọ̀rọ̀ gun ló bá ní ní Tọ́pẹ́ olórí Tọ́pẹ́ wá sọ pé òun àti kábíyèsí wọ́n máa mú nǹkan lẹ̀ fúnra wọn ni kóun má gbọ́mọ wá sí ààfin. Wọ́n ní ó dáa bíkún ló lóko bí tàkúté ni o, ó dìgbà náà ná. So nǹkan tó tún rìnì ní ààfin Ọọ̀ni nìyẹn o. Ẹ̀yin èèyàn wa, ẹ gbà wá, irú kí lẹ ti rélé sí? Kí lẹ ti rélé sí? Wọ́n ló fi tayọ̀tayọ̀ sọ pé òun ti bímọ. Kábíyèsí ní kó má gbọ́mọ irú ọmọ bẹ́ẹ̀ wá báwọn ní ààfin. Oríṣiríṣi. Ẹ rí i pé àwọn èèyàn àwọn obìnrin wọ̀nyí àwọn wọ́n fẹ́ bá kábíyèsí wọ́n fẹ́ bá a pinnu nínú wẹ̀tẹ̀ torí ẹ̀ ni gbogbo wọn ṣe ń ṣe gàlégàlé fún àwọn pé nǹkan àwọn náà fẹ́ di ọlọ́mọ láàfin. Ṣebí tó bá tẹ̀ fẹ́ dọlọ́mọ, ẹ di ọlọ́mọ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ọlọ́run ló ń fúnni lọ́mọ, Ọlọ́run ló ń bá ní í ṣe. Irú tiẹ̀ dẹ̀ ni sọ́rọ́gèètì àpàpàǹdodo torí lágbájá ti ṣe. Wọ́n ti rọra wọn pin páwọn gan ò ní lè bímọ kọ́ nìyẹn. A tiẹ̀ gbọ́ ti olórí Tèmítọ́pẹ́ ṣe bí ọmọ 3 months náà ṣáà ló ṣẹ̀ filẹ̀. Kí ni assurance ẹ̀ pé òun ò ní bímọ? Kí ni nǹkan tó lérò pé òun ò ní lè bímọ ló ń ṣe surrogate? Kábíyèsí dẹ̀ ti kìlọ̀ fún. Kábíyèsí kìlọ̀ fún. Má ṣe, Ọlọ́run ló ń ṣọ́ wọn. Tí ìwọ náà tó wá pé o farabalẹ̀ tó tọ́jú ọmọ tó wà níta tó bí ilẹ̀ kó tó sáré wá bá wọn torí mo gbọ́ nípa ẹ̀ pé o ò tọ́jú ọmọ yẹn. Ìgbà tó ò tọ́jú ọmọ yẹn pé orí ọmọ ló máa ń porí ọmọ wáyé. Tó wá pé o tọ́jú ọmọ yẹn, assurance wà pé wàá bí tiẹ̀ fún kábíyèsí. Wọ́n kàn ń kánjú ni. Gbogbo wọn kàn ń kánjú ni. Láti ní the name pé torí pé Naomi ti bí tiẹ̀, ọmọ ti jẹ́ ọmọ ọkọ ọmọ gidi. Ìgbà tí Naomi ń bímọ ẹ̀, kò sẹ́ni tó ń bá compete, kò dẹ̀ sí onípákáleke. Ọlọ́run fún lọ́mọ ẹ̀ yọ freely. Ọlọ́run dẹ̀ of which tí gbogbo ayé gbà pé Ọlọ́run ló fún Naomi ní ọmọ tiẹ̀ tó wá present ẹ̀ sí tí Naomi ò tẹ̀ ń ṣe ti DNA láéláé. Naomi DNA. Àwọn alálẹ̀ wọ́n gbà sí ààfin. Ọlọ́run ọba ìyanu ó fún wọn lọ́mọ. Gbogbo ayé ló mọ̀ pé ọmọ kábíyèsí ni wọ́n fẹ́ fi orí wórí. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé o tẹ́ fi ń tẹ́tí sí wa. Kí ni ìtumọ̀ eléyìí? Ẹ bá a sọ sí comment section pé kí ni ìtumọ̀ eléyìí? Èwo ni competition àpàpàǹdodo? Òun ni gbọ́mọ ọlọ́mọ wá máa fi máa dí kábíyèsí lẹ́nu. Wọ́n ti gbàgbé pé àwọn alálẹ̀ máa bí wọ́n. Wọ́n ti gbàgbé ọjọ́ iwájú ìṣòro ayérayé náà fẹ́ gbé síra wọn lórí. Ẹ ṣé o ẹ̀yin èèyàn wa. Ẹ bá a fi sí comment section. Kẹ́ dẹ̀ bá a share, kẹ́ dẹ̀ bá a like. Ẹ ṣé o ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.